kó join kí dìgbòlugu ilẹ̀ Yorùbá kó jáde kó join. That is political party. But Afenifere was a pure Yorùbá. Ìgbà tí bàbá wa pa Abraham Akínsànyà tó lọ tán, Adésànyà sorry, tó lọ tán, wọ́n gbé ọ̀dọ̀dọ̀ bàbá Fáṣọ̀rántì ní Oǹdó. Orí bàbá Fáṣọ̀rántì láṣẹ ti mọ̀ wípé àkàrà ti tú epo. Ọ̀rọ̀ ni bàbá yìí sọ Kábíyèsí Olódùmarè. Ó ní bí yọ̀ bá ti sọ adùn rẹ̀ nù, ó dí obú. Afẹ́nifẹ́re ti dí obú. Orí bàbá Fáṣọ̀rántì làkàrà ti tú epo. Tí ò ṣẹlẹ̀ rí nínú Afẹ́nifẹ́re, they have two leaders. Ayọ̀ Adébáyọ̀ ó kó kan, Fáṣọ̀rántì kó kan. Ẹ má gbàgbé pé mo sọ wípé ẹni tó bá ti dàgbà jù ní ó jẹ́ olórí Afẹ́nifẹ́re, torí pé ní ilẹ̀ Yorùbá wọ́n yìí ń fowó ra ọjọ́ orí. Bàbá Fáṣọ̀rántì ó ju Ayọ̀ Adébáyọ̀ lọ, but suddenly a bá ń gbọ́ fashion A fashion B. Àwa tá à ń sọ wípé nígbà tí bàbá Adésànyà Abraham Adésànyà ń lọ ló ti kó kọ́kọ́rọ́ Genuine Afẹ́nifẹ́re ló ti kó dání lọ́wọ́ handover Awólọ́wọ̀ lọ́hùn pé àwọn tó ń bọ̀ lẹ́yìn mi yìí o kàn dá ààrẹ sí ayé wọn àtọ̀run ni wọ́n. Àwọn eléyìí o wọ́n á ta Yorùbá. Àwọn ìdí ibi tí wọ́n bá ta Yorùbá sí, àwọn gan ní ọ̀tún mọ́ kun Yorùbá bí ẹni kun ẹran. We need to answer them, to ask them question. So bàbá mi tó ń sọ ìtàn, tẹ́ bá fẹ́ sọ ìtàn Afẹ́nifẹ́re, màá rọ̀ yín sà tìjàkọ́, ẹ bá wa lọ sí ọ̀dọ̀ òkìtàn ilẹ̀ Yorùbá, á lè correct pé Afẹ́nifẹ́re ẹgbẹ́ Afẹ́nifẹ́re ẹgbẹ́ alálùbáríkà ni látọwọ́ bàbá Oyèléyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀, látọwọ́ pa Adékúnlé Ajáṣin. Ẹgbẹ́ iyì ni ẹgbẹ́ alálùbáríkà ni látọwọ́ pa Abraham Adésànyà. Nígbà tó dé ọwọ́ àwọn dìgbòlugi, àwọn àgbàyà tó jẹ́ pé wọ́n fọjọ́ ayé wọn, ọjọ́ alẹ́ wọn, owó náà fi ń wá wọn sọmọlúàbí wọn nù, ni Afẹ́nifẹ́re bá sọ adùn ẹnu. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ní 80s, ẹ mọ̀ pé Afẹ́nifẹ́re iyọ̀ ní nílẹ̀ Yorùbá, adùn ní ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n nígbà tí àwọn tá à ń wò pé Jíìnì Awólọ́wọ̀ ní bẹ nínú wọn not know pé Jíìnì Mọ̀dàrú Akótilétà arúgbó ọmọ Fúlàní níbẹ̀ nínú ẹ̀jẹ̀ wọn. Ọ̀nà tí ń pa ìtàkìtàn lé lórí Afẹ́nifẹ́re. Torí tí Afẹ́nifẹ́re bá jẹ́ Afẹ́nifẹ́re tí bàbá wa Awólọ́wọ̀ dálẹ̀, bá jẹ́ Afẹ́nifẹ́re tí ń ṣe ọmọ Yorùbá lóore, ní àwọn wo ló yẹ kó kọ́kọ́ kébò sí òmìnira ìran Yorùbá? Àwọn wo? It is Afẹ́nifẹ́re. Nígbà tí Fúlàní yadé bí òjò òru, nígbà tí Fúlàní yadé bí ìgbà tí omi òkun bá rú gùdùgùdùgùdù tó dé, tí wọ́n bẹ̀rẹ̀ sí mú ọmọ Yorùbá lẹ́yọ̀kan, tí wọ́n ń dìlíìtì ẹ̀, tán mú ọmọ Yorùbá lẹ́yọ̀kan ní méjì, tí wọ́n ń dìlíìtì ẹ̀, tán máa yọ ọmọ Yorùbá ní mẹ́ta ní mẹ́rin, tán ń dìlíìtì ẹ̀. Afẹ́nifẹ́re ò lè láì ètè tòkè kó làmọ́ sísàlẹ̀ kó dùgbà pé ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹja dìde
the Fulani, the Nigeria must leave Yoruba alone. We don't want them to kill any one of us again. Wọn ò ní sọ torí pé àwọn kan wà lára àwọn tó ń mú iṣẹ́ ọmọ Yorùbá lẹ̀ fáwọn Fulani. Ṣé àwọn pé mo ti ṣe program kan? Mo ní ọ̀rẹ́ ọ̀tá mi náà ni. Ọ̀rẹ́ ọ̀tá mi náà ni. Afẹ́nifẹ́re mọ̀, wọ́n mọ̀. Àwọn bàbá yẹn mọ̀. Wọ́n lọ́ọ̀sì mẹ́mórì o. Ṣé dẹ̀mí iṣẹ́ àbíkílẹ̀ ìpìlẹ̀ yìí olóyìnbó ń pè wọ́n ní o. Wọ́n kàn wíkẹ́ẹ̀dì ni. Wọ́n wá ń lu ìlú bó bá lè ya kó ya òtòpéwé kókò. They know that Fulani is our enemy. They know it is because of money ni wọ́n fi ń tẹ̀lé àwọn Fulani torí owó ni wọ́n torí owó wọn sọmọlúàbí wọn nù wọ́n wá fẹ́ torí owó wọ́n fẹ́ bà àárọ̀ tiwa ọ̀sán wa alẹ́ wa wọ́n fẹ́ bàjẹ́ torí owó ni náà fi dákẹ́ bí omi àmọ́ bíi pé wọn ò rí àrà tí àwọn Fulani dá wọn rè ẹ̀yin ọmọ Yorùbá ẹja máa bí wọ́n léèrè nígbà tí bàbá sọ̀rọ̀ pé Yorùbá nation no going back that is the only solution Ẹniọlá jáde síta with ṣé kílẹ̀ tí máa ń pè kí ní yóò Ọlọ́run àìkéwé ọmọ jẹ̀mí ya ó kọ́ síta Punch gbé Tribune gbé pé no we must restructure this country after that the police state police we join it nígbà tí Afẹ́nifẹ́re ń rí lò but nígbà tó wọ́ pálábá ẹ̀ ségi lọ́dọ̀ àwọn Fúlàní Afẹ́nifẹ́re deny him that there is nothing like a youth wing nínú Afẹ́nifẹ́re ẹja wa ń bi wọ́n léèrè there is nothing like a youth wing. Ẹ máa bọ́ ìtàn kan tó máa ń pè ní oṣù òdú ṣàkínní Odùmákin kí ni èjì brọ́dà wa yẹ tó fi kú ó darapọ̀ mọ́ Afẹ́nifẹ́re àti tẹ́ńdáì ọmọ kékeré náà ni tí bá ti ní tẹ́ńdáì tẹ́ ti mọ̀ nígbà tó yìí ṣe boy now they deny this boy that no we don't have youth wing nínú ìmí fi ń béèrè àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá dáadáa Afẹ́nifẹ́re wọ́n mọ̀ wọ́n rí tí wọ́n ṣe bíi pé wọn ò gbọ́ ó yẹ ká bi wọ́n léèrè ọmọ Yorùbá pé ṣe ẹgbẹ́ Afẹ́nifẹ́re tí bàbá wa Awólọ́wọ̀ dálẹ̀ tó dálẹ̀ lélẹ̀ tí ojú ń pọ̀ ọmọ Yorùbá tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tán lọ fi agbádá síbi tí Babangida ti ń celebrate bó ṣe pa ọmọ Yorùbá bí tàkútù ẹ̀ ṣe ń ré tó ń mú ọmọ Yorùbá lára almost 70 billion àwọn ọmọ Yorùbá náà gbówó lẹ̀ àbí wọ́n gbélé ni so ẹja jọ béèrè lọ́wọ́ Afẹ́nifẹ́re pé ṣé Afẹ́nifẹ́re Awólọ́wọ̀ rèé torí Yorùbá ní pé ẹni tó ń rí ni tí ń yọ ọmọ ni tó wá dẹni tí rí ni lọ́kàkà tí ń lejú kókó ẹ ti mọ̀ pé bí ò bá ní egbò ní ọpọlọ á ní egbò nígbà àyà Afẹ́nifẹ́re èwo leléyìí tó ń dorí Yorùbá kodò Afẹ́nifẹ́re èwo ṣé Afẹ́nifẹ́re t'Awólọ́wọ̀ leléyìí àbí Afẹ́nifẹ́re ti Ṣàgàrí ṣé Afẹ́nifẹ́re Awólọ́wọ̀ leléyìí àbí Afẹ́nifẹ́re tara yín torí bàbá mi tó pa ìtàn yẹn bóyá wọ́n dẹ̀ sọ fún wọn ní nígbà ayé Fáyọ̀ṣe tí general Adéyínká Adébáyọ̀ kú Fáyọ̀ṣe ló ń sátọ̀tún
ló ń sá sósì sáà. Ìtàn sọ fún wa pé General Adéyínká Adébáyọ̀ was Afẹ́nifẹ́re, and moreover tí bàbá bá tẹ̀ jẹ́ Afẹ́nifẹ́re, Fáyọ̀ṣe tó ń sá sọ́tún tó ń sá sósì wọ́n bí dáa kó má ṣe é, torí former governor Western Region ní General Adéyínká Adébáyọ̀ tó tún jẹ́ bàbá fún. Ẹ jọ̀ọ́ ẹ lè rí bàbá Èkìtì, olórí gbogbo baálẹ̀ gbogbo Èkìtì, kí n jáde síta kí n wá máa ní èmi náà fẹ́ máa pàtàn bíi ti brother wa Abbas. Ọ̀nà tí ènìyàn bá mọ̀ pé òun lè rìn tí ò ní kọ́má ni kó rìn. Ẹ yẹ pàtàn Yorùbá máa bọ́ nínú ìgbèkùn. Àwa náà mọ̀ pé a wà nínú ìgbèkùn. Ẹ já bọ́ nínú hílò tí Nàìjíríà kó wa sí. Ẹ já bọ́ ń bẹ̀. We are bleeding. We are bleeding. Yorùbá, we are bleeding. Èrè dídá fi sọ wípé ẹ já gba òmìnira wa nìyẹn. That is the only solution to this problem. But the Afẹ́nifẹ́re tán jókòó sí di ọ̀sán tán wá ń fún ọmọ Yorùbá ní kíkan mú. Wọ́n ṣe ń pariwo restructuring. Ayé lára wọn tó pariwo true federalism. Wọ́n mọ̀ pé kò lè wọ́ọ̀kì o. Wọ́n pariwo true federalism, true federalism, true federalism, true federalism, true federalism. State police, state police, state police, state police. Amendment of constitution, amendment of constitution lẹ́yìn ìgbà yẹn regional government. Kí irú ìyá irú àwa ẹ̀ tó lọ lé ọkọ náà ti ń pa. We must wake up the Yorùbás, the Afẹ́nifẹ́re. Tó bá dẹ̀ jẹ́ wípé Ọba Ọláìtàn, the new caretaker of Afẹ́nifẹ́re, we want to know where do you belong, sir. Bóyá iṣẹ́ ibi tí Ayọ̀ Adébánjọ tó ṣe kù lórí ọ̀rọ̀ Yorùbá lẹ́yìn fẹ́ máa continue. Bóyá ẹ̀yin dẹ̀ fẹ́ ní ipa rere, we want to know. We want to know. Torí àwọn bàbá wa sọ wípé ìbá lènìyàn bá wọn jẹ ajá àdìgbò lógí mọ́, kólúwa ẹ̀ bá jẹ́ lájẹjù á ya wèrè á sẹ́wọ̀n. It is better we the Yoruba pack ourselves away for Nigeria because we did not belong to Nigeria. It is only Afẹ́nifẹ́re. Gbogbo ẹgbẹ́ ilé ẹgbẹ́ Arẹwà ni ẹgbẹ́ ilé ẹgbẹ́ ọ̀hà ní ìṣe ní àtàwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan tó gbé wá. It is only Afẹ́nifẹ́re still defend the Nigeria that is always paying ọmọ Yorùbá every blessed day. Ṣé Afẹ́nifẹ́re Awólọ́wọ̀ nìyí àbí Afẹ́nifẹ́re ti dìgbòlógè? Ẹ dákun ẹ má gbégi oró, èwe ń bọ̀ bó tẹ̀ jẹ́ pé ẹ ti gbìn, ṣùgbọ́n ẹ ṣe lè lọ